Africa Content TV. Mo kí ìkàlẹ̀ Right Honorable Speaker Alhaji wa Mudashiru Ajayi Ọbaṣá ọba mi kọ́ yín máa ṣe púpọ̀ ẹni kún lọ́wọ́ Ọlọ́run bá ti ń bẹ lára rẹ̀ ẹgbẹ̀rún òkú kò lè dá lẹ́tọ̀ ọdẹ agbárí rẹ̀ rú Ọlọ́run títí ń kún yín láìta ìmọ̀ye ọdún bọ̀ sẹ́yìn lè ní ìkúnlọ́wọ́ Ọlọ́run lè fi ẹnu náà. Amina. Mo fi kí yín, mo fi kí gbogbo àwọn honourables ní ìkàlẹ̀ standing on existing protocol. Láti yóò ti kú gbogbo ẹlẹ́wọ̀n. Ọlọ́run mọ́sà máa bá kí gbogbo yín. Amina. Mo kí àwọn àfáà wa ní ìkàlẹ̀, gbogbo àwọn jàǹkàjàǹkà, àwọn àfáà, àwọn ọ̀gá wa, àwọn ìmáàmù, mo fi Ọlọ́run, mo fi Ànábì, mo fi kí yín. Ọlọ́run mọ́sà máa bá kí yín sí. Amina. La ilaha illallah. Amin. Gẹ́gẹ́ bí àsìkò, mo wá kí àwa tí wọ́n tó kó gbé sí àgbà yẹn. Mo wá ní gbogbo àwọn tán kọ́ wá kí ó kí Sheikh wa Ahmadul Mukhtar. Adamallahu hayatahu. Ọlọ́run mọ́sà máa bá kí yín. Amin. Mo kí Dr. Wana Commando àbí Commander Air Force ẹ má bínú Commando lè fi tó ẹrú fún ìgbà máa ń gbogbo àwọn Dr. Lukman Abiodun Lawal. Adamallahu hayatahu. Ó kí yín púpọ̀ Ọlọ́run mọ́sà máa bá kí yín. Amin. Gbogbo àwọn olólùfẹ́ mi tí ń gbó níkàlẹ̀ yìí bí bá ní máa dákọ̀ ojú lọ nítorí àsìkò ẹ̀mí mi kí yín Ọlọ́run mọ́sà máa bá kí gbogbo yín. Amin. Gẹ́gẹ́ bí àsìkò a'udhu billahi minash shaitanir rajim. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. السابقون الأولون هو على كيكات وفتايمها. السابقون الأولون من المهاجرين والأنصار. Ọlọ́run kí àwọn tó ṣáájú àwọn tọ́lọ́run ọba tó fi pilẹ̀ ojú ọ̀nà káàrin lọ́rùn yìí. Torí gbogbo oúnjẹ tó dílẹ̀, gbogbo oúnjẹ tó délẹ̀ tó dùn lẹ́nu ẹ̀. Ẹni pé kaná ni ó kí wàhálà yẹn rọgbọ́. Gbogbo ojú ọ̀nà tó gbà tó súnmọ́ jù, àwọn kaná fi dí kòtò ti bẹ lójú ọ̀nà. Gbogbo àwọn tó ṣáájú ìtẹ́rí wọn kò àti tó kó irí wọn òun ló jẹ́ káwọn tó bá wà lẹ́yìn náà fi rí nǹkan tí ń rọrùn. Minal muhajirina wal ansari. Tó ráwọn tó wà wájú wọn fẹ́ dá fáwọn ẹbí tiẹ̀ wàhálà tó kò wọn òun ló fún wọn sọ́kù wà. Nínú àwọn tó ṣáájú àwọn làwọn tó ṣe jẹ́ra wàhálà kò wọn àwọn náà kò wàhálà. Ìdààmú ó fi wá sọ bẹ́ẹ̀ yọ ọ̀pọ̀lọpọ̀ ló lù sí dúkìá rẹ̀ ló lù sí nǹkan ní rẹ̀ lérí kéènì yìí lè dá àwọn náà lọ́wọ́ ń bá wá kí. Wal ansari. Àtàwọn tó gba aná Muhammad alejò nílùú Madina àwọn tó gba alejò àwọn tó lọ́wọ́ bá fi ṣe ìlú ìjẹ̀tì àánú sábẹ́ Muhammad Madina gbogbo àwọn sọ Ọlọ́run kí wọn. والذين اتبعوهم بإحسان رضي الله عنهم ورضوا عنه. Sẹ́yìn gbogbo àwọn táwa kùnà Ọlọ́run fi yé wa kó àwọn náà lè ṣe gẹ́gẹ́ bíi tiwọn. Ìwé eré tá a ṣe bíi tiwọn òun náà ní ká tọwọ́ báwọn náà ṣe tọwọ́. Sókì yìí tí wọ́n sọ lérí ọ̀rọ̀ ìjìlá àtẹ̀kọ́ tí ń bẹ́ẹ̀ fún síkírọ́rìtì. Ọlọ́run bá sọ nínú Al-Qur'an. A'udhu billahi minash shaitanir rajim. Innal ladhina tawaffahumul malaika zalimi anfusihim. Ọlọ́run bá sọ nínú Al-Qur'an. Wọ́n láwọn kan bẹ
màláíkà pa wọn tọ́jọ́ kú wọn tó màláíkà tó wá bí èmù wọn lérí ikú tó tún kù pé kò lẹ́yìn tí ń wò wọn tí kò fi gbé yín kọ́kọ́rọ́ wò wọn. ظالمي أنفسهم قالوا فيما كنتم وقالوا كنا مستضعفين في الأرض قالوا ألم تكن أرض الله واسعة فتهاجروا فيها. gbogbo ìdá wa náà ṣe palẹ̀ mọ́ wá nísìnyí ó ti di ọwọ́ láti gbogbo ẹ̀ pápápá òun la fi yẹ ọ́ síra wọn. sọ́ọ̀lì ní àǹfùsì àwọn ọ̀gá bẹ́ẹ̀ gbàgbá àmàláyíkà pa wọn tó yọ ọkù wọn tó wọ́n tún wá bí èmù wọn lẹ́yìn ikú tó kù nítorí pé wọ́n ṣàbò sílẹ̀ ní ara wọn. Qalu fima kuntum. níbo ni kú ṣe eré yìí kú lẹ́yìn wọ́n àti kú fi gbà yín wọ́n bí àwọn tí wọ́n parẹ́. قالوا كنا مستضعفين في الأرض ibi tí kú ti ẹ wá wọ́n lọ wá bí ẹrú bẹ̀ wọ́n lálà sí wa ní ìlú tí wọ́n bí wa sí gángan wọn àti dárí mú mi bẹ̀ mọ́ gbogbo èyí rẹ̀ yá sọ èdè ikú máa lọ́wọ́ àwọn màláíkà bá dá padà fún wọn padà. قالوا ألم تكن أرض الله واسعة فتهاجروا فيها. Are you recording? Yes. Sọ́dún tẹ̀yìn fún ọ ni. Bàbá ẹ̀yin lè wẹ̀ nínú kan. Sẹ́nu kan wo nìkan lọ́wọ́ wọn bá dá sáyé. Sèmi ní ọlọ́run fẹ́. Káàbá yóò bá lò fún mi ọ̀sìn yìí. Tí wọ́n fẹ́ lù mí tó kú pẹ̀lẹ́. Kò bọ́ sípò míì. Níbi tí ẹ tọ̀ kí ayé rẹ̀ ti ní fẹ́ẹ̀lì. Ìgbà bá kò fi ní ẹ̀rọ mi rẹ̀. Ọmọ lókèṣà jẹ́. Wọ́n bá ti ọ̀dà àdúgbò lọ sí àwòrán. Ó bá yẹ ọ́ láwùjọ àwọn ìgbẹ́gbẹ́ ní padà pa ìwọ̀ ẹ̀ wá wọ́n. Kò sí mẹ́wàá lórí ẹ̀rẹ́ bá ṣẹlẹ̀ pọ̀ tó. Táì láti máa change location. Tọ́ba hàn ọ́ lè mọ̀ nínú kan. Lọ sínú mi. Ìtẹ́lọ̀ mi ò kò mọ ẹlòmíì ò mọ change of location. Lọ́wọ́ fi tẹ̀ ẹ́ ibi tí kíra ti wá jáde. فأولئك مأواهم جهنم وساءت مصيرا. alákọ̀ọ́kọ́ mbẹ́ al-akhdhu bil-asbab ma'a at-tawakkul 'ala Allah ìtì ìjìlá bí kọ́kọ́ kọ́ wa lò nígbà tí wọ́n hàn nẹ́bi lé mọ̀ ní mọ́tà ọlọ́mọba sọ fún ànẹ́bi pé tọ̀ ìlú rẹ ni Mákà lóòótọ́ àmọ́ kò sáà fáǹsì rẹ bẹ́ẹ̀ àwọn olólùfẹ́ ẹ̀ lò sí bẹ́ẹ̀ ibi tó ta bá ti pọ̀ jù mọ́ ìjókòó bẹ́ẹ̀ kó máa fọdọ́ ọlọ́jọ́ lọ ẹni tí wọ́n bá sì nípa náà lóòótọ́ ẹlòmíì lẹ́sọ̀ọ́ ní débi wọ́n lè máa kàn kó wọ́n lè máa ti tìkùtìkù wọ́n ṣubú. àmọ́ àìṣubú rẹ̀ ń náà oúnjẹ tààbọ̀ ní bàtà yẹn. wọ́n lè má yí pa o àmọ́ wọ́n pàṣẹ yìí. yìí tí ó fi wá rí bẹ̀ wọ́n ìrìn àdáni kúkú wá kú bẹ́ẹ̀. ọ̀tá ti pọ̀ jù fún ọ ní Mákà máa wá lọ sí Mádínà. bàtà lọ́wọ́ bá fún ànábì láti ẹ̀kú wọn lọ. ànábì ó ṣèṣe pé Ọlọ́run ti fóun láti ẹ̀kú wọn lọ òun náà ló sọ ó kà wá jáde ẹ̀yà. Ànábì tó wá yà wá. Pẹ̀lú bọ́lá ọba ló rẹ́ sẹ́kì òní fi lẹ̀ o, ó tún ya plan. Ifi yé pé ìwọ nìkan kọ́ ló ti di ọ̀rọ̀, Ọlọ́run náà ní ìdíyẹ sáwọn kẹ́kẹ́. Ọlọ́run ní òfìsọ ọ̀sọ́, Ọlọ́run ní òfìsọ rẹ̀ sọ lóòótọ́, àmọ́ ìwọ náà wọ̀ ọ̀nà kó tó sọdá títì. Ó mú ọ̀rọ̀ ṣe ó sì fi sọdá títì, ìsàyẹ̀ nìkan lọ́wọ́ fẹ́ ṣe. Àbíkọ̀ lára ẹkú mi. Ọlọ́run ní òfin ọ̀rọ̀ àlàáfíà lóòótọ́, àwọn náà máa ṣe jẹ́kọ̀ọ́ bí dọ́kítọ̀ bá ní olùkùn ló tí a káwọn gẹ́gẹ́ bẹ ibi tó bá yẹ kó fi gbìyànjú rẹ sí tí ó fi sọ tó bá ń pè Ọlọ́run dá sí ìwòrí Ọlọ́run fún ara Ọlọ́run lọ́ra nẹ́bí jẹ́ ó tún ya pílánì pé ìjáde tá a fẹ́ jáde yìí ẹja ya pílánì rẹ̀ dáadáa ká má kó so wọn lọ́wọ́ ayé àkànbẹ́ ní ọkọ̀ láì nígbà táwọn sàhábà mẹ́rin tó fún àwọn Ọlọ́run tún ya pílánì fún wọn bí wọ́n ṣe ṣe lójú ogun tọ́wọ́ ọ̀gá òfin ní tẹ̀kọ́. security plan ó ní Ọlọ́run bá sọ fún àwọn sàhábà ó ní àwọn ìyàwó lẹ́ní ìdàkẹ́fọ̀
ميلة واحدة وأنت لا تقوم لو غيرك وغير يرون لو تقول ما تعرف ولا ìjáwá ìjà òsì always guide ọlọ́run ẹgbẹ́ kí ló fún lòótọ́ àmọ́ ẹgbẹ́ tó ń gbé ẹ̀gẹ́ tí wàá sọ ìkùnkùn yínú kẹwàá torí bẹ́ẹ̀ ṣèwọ́ báwo là ń kírun fún oníwòrán ká pàrọ̀ kọ́dà nínú mọ́sálásí kò bá kọ́kọ́ ọ̀pá ọlọ́run fara mọ́ kó fún yége kò lè bá nígbà kìlọ̀. àyà tó wọn lá. ètò ìṣèlú mọ́mú tèmi ìlẹ́nà ní ìbọn nìkan àwọn ìlẹ́kẹ́ kúrò àwọn oṣù lókùn fún. فيميلون عليكم ميلة واحدة. Rájọ rẹ̀ kú sí ká mú kó ọlọ́run yé débẹ̀ ni. Bí wọ́n wà láàrin ọ̀tá tí wọ́n fẹ́ wọ mọ́sálásí, wọ́n kà ní oṣù balẹ̀ fún àti ìbẹ̀lẹ̀ yìí nìyí. Tábà kó wà tàbí èkó ṣe kí wọ́n bàbá wọn láyé. Àwọn ẹsẹ̀ tí ò lè ta. فيميلون عليكم ميلة واحدة. Ọlọ́run lè understand ni, àbáwọn ọmọ ikú ti tẹ̀lé yìí. Àwọn tí wọ́n rí tí kí ẹgbẹ́ lù sí káàdì lásán wọ́n lọ bọ̀ títì. Ọlọ́run ní sọ fún ọ yìí, bí èrò tẹ̀ ń kí fún mi yìí, ẹ má gbàgbé ẹni lórí ìlú o. Ẹ má kọ́ ní bébì rẹ̀ kí èrò fún ẹ wá sọ ọ̀kan kún nínú o. Lọ́ọ̀ iṣẹ́ tí wọ́n ti kọ́kọ́ lọ́wọ́ ṣe o. Ànábì wà lójú ogun bá lọ́lọ́ tún ya pílánì fún. Ànábì kò mọ eré tí kọ́lọ́wọ́ bá fòun sí ìsàbẹ̀rẹ̀ fún. Ẹ sọ pé ká lọ báyìí, wọ́n ti sọ pé ká wá báyìí. Ló bá jẹ́ tòmí lọ́wọ́ wọn bá. Tó bá yá sí pé ẹlòmíì lọ́wọ́ wọn bá yẹ kó jà lẹ́nu. Lọ́wọ́ fọlọ́ fún ìdásí. Ojú ogun dàgbà yìí. Ṣé ìyàwó ẹ bá wọn? Báwa ní ṣe láṣẹ. ولا جناح عليكم. Brother, but yeah, First thing first. Yóò fọlọ́ fún ìdásí. Àwọn tó wọ ọba, àwọn tó bí gbọ́rọ̀ wọ ọba yé. Ọmọ ẹbí tó mú ní ìdí ọlọ́run sí. Ọlọ́run ní ìdí kọ́kọ́ sáré security fún ya rẹ̀ náà. Ó sì wá bẹ̀rẹ̀ ọ̀lẹ́ nígbà ọlọ́run ó ti gbìyànjú agbára ní o. Láàbò fún sọ̀rọ̀ sọ ní o. Ìṣe bẹ́ẹ̀ nínú ìjìyà láti rí. Bàbá Bẹ́bí jáde lọ fún ìjìyà. Àkọ́kọ́ first step, first security planning. Láìná Mùhàmmad gbé ìṣèpáàrọ̀ wọ̀ fún ìkànnì múnásì. Ó kọ́kọ́ wọ̀ ọ̀rẹ́ gidi tí ó fọ̀rọ̀ rẹ̀ lọ. Ó lè dá fún ọ, àmọ́ tó bá sí ọ̀rẹ́ kú sẹ́gbẹ̀ẹ́, ẹni tó ń bá sọ̀rọ̀ ọ̀hún ẹ̀ tó padà dá olóró. Kọ́kọ́ mọ ewé èèyàn tó gbà á yẹn. Ìwé èèyàn tó sọ pílánì ayé rẹ̀ fún. Tó bá sí èèyàn tó pílánì ayé rẹ̀ fún. Yóò kà wà lórí bẹ́ẹ̀ni ni o, ọlọ́kọ́ o, ó sì yẹ sọ fún mi o. Ànábì kọ́kọ́ kú Abubakar. Ó sọ fún mi, ìrìn àjò ti wà o. Kó o láti yà pílánì wọn. Number 1. Number 2, ìsáàkàrà dẹ̀líìlà kàbíyèrà bí tọ̀yì. Láàrin ẹlẹ́gbẹ̀ẹ́, táwọn náà fi ṣe lórí security. Pẹ̀lú pọ́lọ̀ ọba ló rẹ̀ sẹ́. Ó wọ àwọn tó mú tó ọ̀nà Mẹ̀dínà, ó wá mú àṣà ìbáṣà. Ìsáàkàrà, kábàlọ́wọ́ ìsáàkàrà bẹ̀rù, ó tún ẹ̀kọ́ lẹ̀ gan. Ó tún fún un lọ́wọ́ lórí ẹ̀ pé ojú ọ̀nà Mẹ̀dínà yìí ni òun mọ̀ náà o. Ṣé wọ́n mọ̀ náà? Dàkún, bóò láti ìrìnà tó wò ní tẹ̀wá. Ẹ̀kọ́ ẹlẹ́kejì, àwọn tó mọ̀ náà yóò tẹ̀lé o. Mo kékeré sí ìlú ojú ọ̀nà tó mọ̀. Ọlọ́run tó fọ́ sọ́yà fún wọn. Wọ́n jẹ́ ọgbẹ́ lọ́rùn wọn. Àwọn tó ti rìn nà tí wọ́n ti dá sí kòtò rí. Àwọn ọmọ mi ti kòtò wà. Ìlọrin sẹ́kọ̀ọ́, mo rìn Ìlọrin sẹ́kọ̀ọ́ débi pé mo lè káyé kòtò tó wà lójú ọ̀nà táwọn fi rọ̀. Gẹ́gẹ́ bá mi, ó mọ ibi tí ó ti pẹ́ wọ́n, ó mọ ibi tá a mi dé ni. Bẹ́ẹ̀ ni àwọn ọ̀dọ́ yìí, ó kàn wá bọ́ sọ́nà bẹ́ẹ̀. Àwọn ń lọ síbi ibi tó ò lọ rí, ọwọ́ agbójú ní lọ́dún náà. Ẹ̀kú ní ọ̀pá yóò lọ sí. àyà tó wọn lá. Gbọ́dọ̀ àbí tó lè sinmi, tó lè kàbọ̀ díẹ̀ ní àwọn. Ó kàn máa gbọ́ tọ́lẹ̀tì. Wọ́n lè ní tọ́lá yóò tó ní tọ́lẹ̀tì. Wọ́n fẹ́ ha kí ẹni. Pẹ̀lú bá nàbì, ó sì jẹ́ òjíṣẹ́ Ọlọ́run tó. Ó sì jẹ́ àyàfẹ́ Ọlọ́run tó. Ó wá èèyàn. You can't know everything. You need some people by your side. Ó lè máa gbogbo kan. Ṣé wọ́n lọ wà wá ibi ṣé wọ́n náà ló tún wà lẹ́yìn? Onídìí àwọn àgbà onídìí àwọn ínfọ́máìtì. Bẹ́ẹ̀ ló yà sí ọ. Ànábì ni. Báyọ̀ ẹlẹ́kẹ̀ẹ́. Báyọ̀ ẹlẹ́kẹ̀ẹ́ta fún security náà ló mú bẹ́ẹ̀ ni o. Táyọ̀ ló fi sẹ̀wọ́. Ìkànnà àfi gáàrí fẹ́wọ̀.
ló lágbára. Bàtà Ànábì ni pé ọwọ́ àwọn ọ̀tá ti fẹ́ tẹ̀. Òjíṣẹ́ ọlọ́pàá tọ́lọ́ wọn bá ń sọ ó sì ní pé ti fẹ́ súnmọ́ òun ìkàtà bàtà lọ́dẹ̀ lọ sá sínú gbòòrò. Ìtayẹ̀ lórí ìbàjẹ́ ló wọ́n ṣe ń sáré. Gbogbo báyà ló kọ́ àbọ̀ sí lórí ọ̀lẹ́. Lẹ́nu bí bá dá kí amúlọ́ kọ́kọ́ gbà kó lẹ́nu pé ní tí òun bá ṣe ń sá tiẹ̀. Wọ́n ní àwọn tó ń láyé ká àwọn náà tó máa ń sá fún wọn jù. Ànábì sá sínú kòtò òdú ọ̀la. Ìgbà tó tún wá sá náà dán, Ànábì tó wá ní ẹnìkan pásánálì tó dá sí gbogbo omi tábà ní báyìí. Ibi tábà ti kọjá bẹ̀rẹ̀ báyìí. Òun sì wà lẹ́yìn yóò máa pa ẹni pa ẹsẹ̀ wọn yẹn. Ẹ̀rù pàmì. Torí bá bá ṣe ń yàn tí ọba lẹ́rìí kan ti pa ẹni pa ẹsẹ̀ yẹn. Èrò nípa ẹsẹ̀ wọn làwọn ìfẹ́ yóò máa tọ́ pa wọn tó fi yé wọn. Ṣé Ànábì ló tún yẹ kó ní pílánì tó báyìí? Ẹni tó lọ́wọ́ bá ní sọ. Wọ́n sá àdúrà àbí ní àfúrádé kù sọ̀rọ̀. Ẹlẹ́kẹ̀ẹ́ ibi tí dúró sínú. Wọ́n rà ìlérò pẹ́ fún mi láì mú kúrẹ̀. Àwọn bá tí mo tún wọ láì tí ọ̀nà ìgbó sí kàtó mo wojú ọ̀tọ́ síláì sí tí o fún wọn ní ẹ̀nà. Ibi owó ti dẹ̀ ní. Àyà tó wọ́n ńlá. Ó rà ìtọ́ lórí wọ́n ti síláì sí ló ti lọ ní ẹ̀. Ẹlẹ́kẹ̀ẹ́ wọ́n sá àdúrà bẹ́ẹ̀ ní àfúrádé kù sọ̀rọ̀. Ànábì tí wàá pín oníkálukú sí pòsíṣàn rẹ̀ tó lè wú tó. Ó yẹ iṣẹ́ fún oníkálukú. Ilẹ̀ ẹni fi kún ọ̀rọ̀ gbogbo àwọn àfáà tí wọ́n sáájú tí wọ́n sọ̀rọ̀. Gbogbo ara ní sẹ́dá ṣe o. Ẹ wà nípò ìwọ ojú àjèjì ẹ bá rí bẹ́ẹ̀ dá tó ẹ̀kọ́ṣẹ̀ rẹ̀. Iṣẹ́ ìṣẹ́ náà nù. Àwọn àgbàdo bá rí tó kù díẹ̀ káàtó. Ìfúra ní àwọn fi ni o. Ìfúra gidigidi. Àwọn ọ̀gá ti fẹ́ pọ̀ jù wá lọ. Láti pọ̀ máa ló ti sọ lẹ́ẹ̀kan tó bá dókè ẹ̀. Wọ́n gbégbé wa lọ sí ilé náà gbégbé fún wa. Oṣù wo bẹ́ẹ̀ mú. Wọ́n jẹ́ ká gbégbé ọlá nínú ìgbókò omi. Àti palẹ̀ mọ́lẹ̀ kó tó dì sí. Àwọ̀ bẹ́ẹ̀. Ẹ kà ní kíní kan wọ́n wọ̀ sí kálá àtúbọ̀ fún ní wọlé o. Èmi ò ní dìbì mẹ́ta. Ànábì yẹn ṣe fún kánú. Iṣẹ́ tiẹ̀ ni, iṣẹ́ tiẹ̀ ni. Bàbá sọ fún ọba pé ẹ mójútó wa, tí wọ́n náà mójútó rẹ̀. Àsọ̀rọ̀ ẹ̀kú tí wọ́n jáde alẹ́, àsọ̀rọ̀ ìlú jáde nínú dágbére. Àkàndó kan náà pọ̀ lásán sí. Ó ń bọ̀ lásán, à ń bọ̀ máa fẹ́ padà ní sí. Sẹ́yìn òtún wà lókè sà. Ní òun ṣàkẹ́sì, tó ní kálukú, ká máa rìn pẹ̀lú fúnra ká sì máa dáná àmì jáde. Ìbẹ̀tí fún akúnnù lẹ́yìn tí ìjọba yẹ. Wọ́n ní pé àwọn gúrùpù kan wọ́n ìtìráàbù wọn ìtìráàbù ojú omi wá ní wọ́n jọ wà lórí ọkọ̀ ojú omi. Ọkọ̀ ojú omi yìí wá tóbi púpọ̀ wọ́n yan oníkálukú sọ́tọ̀ọ̀tọ̀. Àwọn kan bẹ wájú lámójútó ọkọ̀ ojú omi, àwọn kan bẹ lẹ́yìn. Oníkálukú pẹ̀lú ààyè rẹ̀ tó mójútó nínú ọkọ̀ ojú omi yẹn. Ìkẹ́ tí wọ́n wá fi sẹ́yìn. Kóun náà wà ní ọkọ̀ ojú omi pẹ̀lú wọn. Bóun ṣe mú àmà jáde nù bí ṣe ń fọ ìlú òun wà ní ìgbà ní àmà ìgbà ní àmà. Àwọn yóò fọ ayé ìgbà ní àmà ìbò kí àmà ti ní ọkọ̀ ojú omi kẹ́sì wá sí ìgbà náà. Ó bá fún wa léṣe pé ayé tó ń lọ wà yìí o, ibi tá kí òun sí òun wà yìí kò kẹ́ ẹni wọ́n ní o, kóníkàlùkù mú ojú sẹ́rẹ̀ o. Kóníkàlùkù mú ojú sẹ́rẹ̀ o. Tí ọmọ ẹgbẹ́ ní dájú lọ sínú tí lè ń bá bàjẹ́. Yóò bá yìí gbogbo wa náà yẹ ó ní òun sábàtò àmọ́ ayé lòun ló wà yìí nítorí wà òun lòun ó sì pẹ̀lú ẹ̀. Wọ́n ti da wọ́n bo olùgbé òótọ́. Bí a gbá yẹ lọ́wọ́ rẹ̀ bí a ká sàkè rẹ̀ o. Bẹ́ẹ̀ lọ̀rọ̀ ń rí láàrin gbogbo wa nísìnyí. Ẹni tá a bá fi sáyè rẹ̀ tí o bá sáyè rẹ̀ dáadáa ẹ bá ń wo yan ó bá ṣe wù kó ṣe é ó bá pàdé ìbàjẹ́ òun lọ́dọ̀ tì náà. Ẹni tó bá yẹ ká dánú pọ̀ ká bá wí tó bá ṣe tó kú díẹ̀ káàdù ẹ sáré dẹnu bọ̀ lórí ẹ̀ ẹ̀kọ́ lè out tó bá ti sì í ṣe àìṣe wọn ká yóò sẹ́yìn gbogbo bẹ́ẹ̀ mo tà ń fèsì tó di ńlá láì ní sí àfihàn 1% ló ti bẹ̀rẹ̀ àwọn overlook ló fi lè tó lé. Ọlọ́run ẹ̀ ti ṣe tó kọ́dà mọ̀lá ẹ̀ka tó lọ́wọ́ sẹ́ńtì wọn nìdí àwọn bí i àgbà kò ṣe ni wọ́n wá sí.
tó àná mọ̀ pé we are going through a lot ọlọ́run tẹ̀ nífẹ̀ẹ́ wa ni ó sì dá mi lójú ọlọ́run ìyànjú gbogbo ẹ̀ fún wa. gbogbo ọdún àgbà bíi tí mo bá wà àwọn tí kidnap àwọn èèyàn ọlọ́run bí wọn ọlọ́run bó ṣe kápá wọn fún wa. láti ní bí olùkí ilé o ẹ sàmì dáadáa ní àgọ́ àwọn ẹgbẹ́ kí sí ọlọ́run bá sàbíà security làgbà lọ́dà tó lọ́wọ́ bá tó dálé security ara rẹ̀ wọ́n wọ́n mú rẹ̀ bá tó lọ́wọ́ ṣe kò sí sábà yọ̀ kan pé o sábà mi dé sefgadi ló ní aga sábà mi dé jẹ́ẹ̀tì kankan ò lè sèké láyé kó dé sábà yà kọ̀kọ́ sábà kéde last floor lọ́wọ́ ní èsì security ni ọlọ́run tí o sẹ́